mo kí gbogbo àwa tí Ọlọ́run bá kádàrá ká já lálùbáríkà èèyàn, tí Ọlọ́run ò ṣe wá ní alábòsí ẹ̀dá, tí ó sì ṣe wá ní òpùrọ́ èèyàn. Torí pé ohun tí àwa gbọ́ torí pé ohun tí àwa gbọ́ nínú ẹ̀sìn tiwa kò sì sí ẹ̀sìn tó sọ pé ká parọ́. Islam jẹ́ ó yé wa pé lahanatullah alalẹ̀ kazeem, ibi bẹ̀bẹ̀ Ọlọ́run kó máa bẹ fún gbogbo òpùrọ́ ẹ̀dá, ni ò ní jẹ́ kí àwa ó pa irọ́ nígbà kankan tó já sí pé òótọ́ ni a máa sọ fáyé lẹ́ni tó bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. Ṣé rí, mo kàn fẹ́ kí ẹ jọ̀ọ́ mẹ́sẹ̀jì tí mo fẹ́ pàṣẹ, mo fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jẹ́ kó bá wa kan bàbá wa Ọláyíwọlá Maruf Ajanbadan, mo fẹ́ kó kàn wọ́n lára. Ẹ bá wa ṣí ẹ̀, mo fẹ́ kó dọ́dọ̀ wọn gangan. Torí pé mo rí fídíò tí wọ́n ṣe. Yorùbá sì sọ pé tá bá máa jẹ́ ọ̀ṣàká ká jẹ́ ọ̀ṣàká, tá bá máa jẹ́ òṣòkò ká jẹ́ òṣòkò, ọ̀ṣàká ṣòkò kò yẹ ọmọ èèyàn. Ẹ dá mọ̀mọ́ padà sílé Ayílára, ẹ ṣàtúnṣe láàrin ẹbí Ayílára àti Chief Imam, kọ́lọ́hún yọ̀ǹda fún yín, torí pé nǹkan ti bàjẹ́ jìnnà. Astagfirullah, torí mo nígbà pé kò sí nǹkan tọ́lọ́hún ò lè ṣe. Ṣùgbọ́n mo mọ̀ wípé tó bá ṣe pé ilá bìlá wàrọ̀ sọnù ni àwọn ẹbí Ayílára ni wọ́n ń jà lé lórí, tó sì ṣe pé náà ni ìmáàmù náà ń bílí fún oúnjẹ ìmáàmù lé lórí, wàhálà gbogbo ọ̀rọ̀ wọn yẹn jù. Ṣèmọ́lọ̀ ni gbogbo wa jẹ́ jọlá gbìjà, tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run ni gbogbo wa lájọ ń gbìjà, kálukú ju tó mú lọ́wọ́ lẹ̀. Lágbájá ló lẹ́tọ̀ọ́ sí táwọn ọ̀dọ́ káwọn ará Ayílára ó jùlẹ̀, kí ìmáàmù ló ju ìmáàmù yẹn lẹ̀. He did not certainly mistake him. Tó bá ṣe pé títorí t'Ọlọ́run nìkan, ṣùgbọ́n sáà lè ṣe. Kí ló tí ìmáàmù withdraw ẹjọ́ ọba, ẹjọ́ tí wọ́n pe ọba? Kí ló tí ìmáàmù withdraw rẹ̀ kúrò ní court? Ìmáàmù lè withdraw torí ìmáàmù fẹ́ fún yìí lẹ̀. Ìmáàmù rí bí pẹ̀tọ̀ òun, ìmáàmù rí pé bí wọ́n rá wọn jẹ, so that ìmáàmù dẹ̀ mọ̀ pé ìmídílé táwọn bá ti ń withdraw ẹjọ́ ní kóòtù kò sí tí ó lè sáré ṣẹlẹ̀. Bọ̀tẹ̀yìn ọ̀jọ̀gbọ́n, ẹni tẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó ní gbé dání mọ́, àbí kálukú gbé fẹ́ inú ẹ̀ dání. Nínú àwọn mẹ́sẹ̀jì wọn yẹn, wọ́n sọ ọ̀rọ̀ tó dáa, wọ́n sì advice bàbá wa mọ́mù tó dáa, tí mo sì gbé kùdùsì fún wọn. Torí pé kéèyàn sọ̀rọ̀ kò rọrùn, láì ṣe pé bóyá èèyàn kan ló ra data fún yàn, kan wá já sí pé wọ́n wá ń direct ọ̀rọ̀ yẹn sí èèyàn kan láti lè ṣe kíni o, láti lè gbé ṣàkíyèsí. Àmọ́ wọ́n sọ àwọn pọ́ìntì kan tí èmi kàn fẹ́ ṣàlàyé fún bàbá wa Ajanbadan. Bàbá wa Ajanbadan, òṣèré orí ìtàgé ni yín, tí mo mọ̀ pé ẹ̀yin náà sì máa ń kọ ìtàn, tí mo sì mọ̀ pé ìtàn ni gbogbo wa ń kọ lọ́wọ́. Ọlọ́run jẹ́ àkọ̀tàn rí. Nínú àwọn statement yín, ẹ ń sọ ń bẹ̀ yìí pé bàbá wa Amsat Adéṣeun wípé wọ́n àǹfààní wà fún yín láti ṣètò àlàáfíà. Bẹ́ẹ̀ ni, kì í ṣerú yín ló máa fẹ́ joyè ẹ̀sìn nínú ọ̀tẹ̀, nínú wàhálà, nínú ogun. Bàbá, ẹ ti kọjá ẹni tó lè fi kóná ọ̀tẹ̀. Bàbá, ẹ deserve oyè kóyè tí wọ́n bá fún yín, tó bá ti jóyè ọmọlúwàbí, tó jóyè ẹ̀sìn, yóò rò kó jóyè ìlú. ẹ ń sọ ń bẹ̀ yìí pé bàbá wa Amsat Adéṣeun wípé wọ́n jẹ oyè ọ̀tẹ̀, pé kò yẹ kó jẹ́rú wọn ni wọ́n jẹ oyè ọ̀tẹ̀. Bàbá, ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó sá. Ta ló ń ṣọ̀tẹ̀? Ta lẹni tí wọ́n ń ṣọ̀tẹ̀ tí wọ́n fi ń joyè ọ̀tẹ̀? Kì í ṣerú yín ló máa fẹ́ joyè ẹ̀sìn nínú ọ̀tẹ̀, nínú wàhálà, nínú ogun. Bàbá, ẹ ti kọjá ẹni tó lè fi kóná ọ̀tẹ̀.
ẹ wá ní kò ń ṣe àwọn ló yẹ kán máa fi dáná tẹ̀. Bàbá ẹ ti sọ̀rọ̀ jù níbẹ̀ yẹn, torí pé oyè ẹ̀sìn ni wọ́n pè é, tó já sí pé oyè inú ẹ̀sìn Islam nílùú Ògbómọ̀ṣọ́. Kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti fi yàn joyè ẹ̀sìn nínú Ògbómọ̀ṣọ́ nínú Islam tó ju mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ náà lọ. So ẹ wá ní ó yẹ kí wọ́n pe àwọn ọba lọ́balọ́ba àbí nǹkan kan tó gẹ́gẹ́ bí ipò tán dì mú lẹ ṣe fi sọ̀rọ̀. Àmọ́ ẹni tó bá wùn èèyàn ló lè sọ pé lágbájá yìí ló wùn mí o láti wá bá mi ní mo lè invite. That does not mean pé ọ̀ranyàn gbogbo èèyàn báyìí gbọ́dọ̀ jókòó síbẹ̀. Bàbá wa Ajanbadan, bàbá wa Al-Maruf, Ọlọ́run ní jẹ́ ẹ sì sọ. So oyè ẹ̀sìn ni wọ́n pe oyè yẹn sà, kì í ṣe oyè pé ẹlẹ́bọ ló fẹ́ fi wọ́n joyè, àbí wọ́n fẹ́ joyè àpè ní òòṣà, àbí wọ́n fẹ́ joyè nǹkan kan, àbí oyè tí wọ́n fẹ́ jẹ yẹn paramount kinní kan nínú ìlú ni. No, oyè ẹ̀sìn nínú Islam táwa lẹni tó láṣẹ àti fi jẹ èèyàn jẹ oyè ẹ̀sìn nínú Islam. Àkọ́kọ́ nù ni mo ṣe sọ pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò dáa, pé kẹ́ ẹ sọ wípé wọ́n fi wọ́n dá iná ọ̀tẹ̀. ló máa fẹ́ joyè ẹ̀sìn nínú ọ̀tẹ̀, nínú wàhálà, nínú ogun. Bàbá ẹ ti kọjá ẹni tó lè fi kóná ọ̀tẹ̀. Àbí wọ́n joyè ọ̀tẹ̀. Bàbá Ọlọ́run ní jó bàjẹ́ fún wa o. Bàbá wa Ajanbadan kò ní bàjẹ́ fún wa. Àkọ́kọ́ nù sà. Ẹ̀rí ẹlẹ́ǹkejì tẹ́ sọ, bó tiẹ̀ jẹ́ pé nígbà tí ẹ sọ tán fúnra ara yín náà lẹ́tú mú èsì wá. Ẹ ní ó yẹ kí bàbá wa Adéṣeun kí wọ́n mú ìmáàmù padà lọ sínú ilé wọn. Nínú ẹni tó yẹ kó ṣe ààtò Ògbómọ̀ṣọ́, ẹ wà nínú ẹni tó yẹ kó pe Chief Imam tọ́lẹ̀ àti Imam ẹja padà lọ lè yí. Alájí Èjìdé wà ń bẹ̀, wọ́n ní bàbá yìí ti gbé ìgbésẹ̀ tó pọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín, tẹ́ ẹ bá torí pé ìmáàmù jẹ́ èèyàn yín, tí ìmáàmù bá jẹ àrè mẹ́sàn-án, tẹ́ ẹ bá dúró pé àrè mẹ́sàn-án ní òkò lọ, yóò yíwọ́ o. Bó tiẹ̀ jẹ́ pé bàbá wa Èjìdé ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀, ọ̀rọ̀ tẹ́ sọ́dà, ilé wo ni wọ́n fẹ́ mú ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ tó jùlé ayé lára? Ẹ wá jájọ bèrè àwa léèrè, ibo ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà? Tán bá wá sọ pé inú ilé ayé lára kọ́ náà wà, torí mo rí pé ọmọ kan pa irọ́ pé wọ́n rẹ́ǹtì ibẹ̀ ni. So èmi ò ní ẹjọ́ kan tí mo fẹ́ sọ lórí ìyẹn, àmọ́ táwa mọ̀ ní pé inú ilé ayé lára ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà. Ẹ wá jẹ́ àjọ sọ fúnra wa. Nígbà tẹ́ bá ní kán lọ sínú ilé ayé lára, àwọn tí wọ́n ń ṣọ̀tẹ̀ wọn yẹn kọ́ náà wà nínú ilé yẹn. Àwọn ni wọ́n wà ń bẹ̀. Gbogbo wa la jọ rí fídíò, gbogbo wa la jọ rí nígbà tí gbogbo àwọn ẹbí wọn dé tí wọ́n ń sọ̀rọ̀. Ṣé bí àwọn ẹbí yìí fẹ́ gbìyànjú àti lọ́dọ̀ bàbá wa kábíyèsí, àwọn kan ni ò jẹ́ kán lọ, bí àwọn parakò yáǹkó ẹbí wọn léèrè. Ṣé ẹ máa ọtún surprise mi bẹ̀? Èmi wá béèrè ìbéèrè tó ní wọ́n gbogbo aláṣọ̀rọ̀ o. Wọ́n á wò pé láàrin gbogbo wọn kí ni sọ. Ìbéèrè ni wọ́n á béèrè pé ṣé ẹ̀yin mọ̀ ní? Ọlọ́mọ. Ẹ̀yin gbọ́, ọlọ́mọ ká. Ìwọ ń kọ́, ọlọ́mọ ká. Ọmọlé ìfoni, ọmọlé ayára. Tí ò ló dúró níbẹ̀. Nítorí pé àjọ ń ṣèpàdé ni with evidences. Àjọ ń ṣèpàdé ni o, family meeting, ìpàdé ayélujára o, kì í ṣe club o. Àbúrátì bá kó edé tẹ́lẹ̀tì tó dúró síwájú yìí. Èmi ni chairman àwọn Ayílára descendant family ní Badagry. Èmi ni láti bá àwọn ènìyàn wa sọ̀rọ̀. Èmi yẹn náà máa kọ̀lẹ̀ láti kó gbogbo èèyàn àwọn wa láti ṣe meeting ní Ayílára lókè àgbẹ̀dẹ. Gbogbo mínítì wa dáadáa ó wà ń bẹ̀ o. Ọ̀rẹ́kọ̀ àríkọ́pì tiwa. Eléyìí tá à ń sọ sí báńkì àní tẹ́lẹ̀sì wa. Pictures àjọ ọjà ó wà ń bẹ̀. Ìkòyí dè níbi tá a ti ṣẹ̀ wá.
àjọ bẹ̀rẹ̀ pílánì family house tá a fẹ́ kọ́ bẹ̀ ni. A fẹ́ kọ́ family house lórúkọ ẹbí tiwa yìí lára. Ilẹ̀ tí wọ́n ń pè wá táwa náà lọ fojú wa rí. Wọ́n wá ya pílánì ilẹ̀ yẹn. Kọ́pì tiwa màdàbí wọ́n sẹ́ǹdì ẹ̀. Táwọn lè mọ iye táwọn fẹ́ contribute ní sáàdì wa. Chẹ́ẹ̀kì iṣẹ́ bí ni. From this family house. Ó dà sí àwọn tí wọ́n jẹ́ pé ọmọ ẹrú ni wá. Ṣé ọmọ ẹrú náà ni wá tó fi irú nǹkan bẹ́ẹ̀ ránṣẹ́ sí? Ẹ̀gbọ́n ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ níjọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí pé àwọn béèrè lọ́wọ́ lágbá ó mọ̀ mí àbó mọ̀ mí nígbà téèyàn bá sọ pé òun mọ ẹ̀gbọ́n òun ò mọ àbúrò how come? Bàbá wa Ajanbadan Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Èèyàn lòun mọ ẹ̀gbọ́n òun ò mọ àbúrò ẹjọ́ báwo ló ṣe ṣẹlẹ̀? So definitely tá a sì ń dẹ̀ rí i pé àwọn méjèèjì náà jọra wọn yìí. Àkọ́kọ́ Ṣùbẹ́rù ti kọ́kọ́ pe ẹ̀gbọ́n wọn ní bàbá wọn nígbà kan. Now ẹ̀gbọ́n tún wá dé ẹ̀gbọ́n ní àwọn béèrè ẹ̀yin mọ̀ mí ṣẹ́yin mọ̀ mí ṣẹ́yin mọ̀ mí ọ̀nà àwọn ọmọ ẹ̀ àmọ́ òun ò mọ̀ tó lé ẹ̀gbọ́n báwo ló ṣe papọ̀. Ẹlẹ́nkejì nìyẹn. Ẹ wá bá mi wá bí wọ́n léèrè sà bàbá wa Ajanbadan yìí pé bàbá wa Ajagungbadé tàná tí wọ́n jáde láyé àti bàbá wa Mufasiru àná ta ló kọ́kọ́ jáde láyé nínú àwọn méjèèjì? Tó bá wá já sí pé bàbá wa Ajagungbadé tàná ni wọ́n kọ́kọ́ jáde láyé definitely ọ̀rọ̀ yẹn ò tí ì ṣẹlẹ̀ kí bàbá wa ó tó kú. Bàbá wa Ajanbadan nǹkan ò ní ṣàlàáfíà yín. Ẹ bá wa bí wọ́n léèrè pé bàbá wa Ajagungbadé tàná àti bàbá wa Mufasiru àná ta ló kọ́kọ́ kú nínú àwọn méjèèjì? Tó bá wá já sí pé bàbá wa kábíyèsí bàbá wa Ajagungbadé tàná ni wọ́n kọ́kọ́ kú definitely ọ̀rọ̀ yẹn kò wọ́n dálẹ̀ nígbà tí bàbá náà ń bẹ láyé. Ìrísí rèé torí wípé Ṣùbẹ́rù òun ló gbé náà tẹ̀ kaná. Òun ló pe gbogbo ayé pé iná ọ̀tẹ̀ rèé tọ́wọ́n fẹ́ dá fún mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́. Bó ṣe wá gbé kaná rèé ó ní àwọn ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ sin òkú bàbá Mufasiru. Inú ó bí mi nínú wípé ibi tí mi ti tún wà lọ́wọ́ pé mò ń sunkún ẹni mi níbi tó ti ń ṣe sàárà rẹ̀ náà lẹ́tí ànáùsì ta ni ó pààrọ̀ rẹ̀. Ibẹ̀ nínú ti bí mi mo bá yẹ̀yìn padà. Ọwọ́ adijọ́ kejì mo wà níwájú ilé àwọn bàbá náà ni ìní Síkírù àti Bàṣírù wọlé ọlá lọ́ba gúnmẹ́sì nìdé wájú ilé ẹ̀ ni wọ́n bá mi báyìí. Nígbà tí wọ́n bá mi níwájú ilé ni wọ́n wá ń kí àwọn mufti pé ẹ dákun ẹ má bínú tó ṣẹlẹ̀ lánàá ṣe é mọ̀ pé kìí sọmọ inú ilé wa. Àbòsí ní ìtúnlẹ̀ léyìí ibẹ̀ ni orí mi bẹ́ ti ta sókè lẹ́sẹ̀kẹsẹ̀ mú kí bàbá wa pàkó yìí mo ní sàlámù àlékùn ẹ̀yin bàbá ó dàbẹ̀ ni pé mo gbọ́ wípé ìmáàmù wò kí ń ṣe ọmọ inú ilé ayélára bí nẹ́tíwọ́ọ̀kì ní bíbò. Ibi táwọn ń bọ̀ náà wọ́n rí Síkírù àti èèyàn kan Síkírù mo ṣáà máa ń rántí pé wọ́n rí Síkírù kan àbí èèyàn kan. Àwọn à ń sọ bẹ́ẹ̀ pé bàbá ẹ má bínú àná o ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kì í ṣọmọ inú ilé àwọn. Wọ́n ní ìdí táwọn ṣe bẹ̀rẹ̀ sí ní competition nìyẹn pé nítorí pé Síkírù kan àbí nǹkan kan sọ pé kì í ṣọmọ inú ilé àwọn definitely ọ̀rọ̀ yẹn ò sí ńlẹ̀ nígbà tí bàbá wa Ajagungbadé tàná ń bẹ láyé. Nígbà tí bàbá wa Tèní dé òun ni wọ́n ní agreement bóyá gbà yẹn ni wọ́n wá bá wọn ṣàdéhùn pé kẹ́ má wọrí o tẹ́ bá ti support o láti fún us full support gẹ́gẹ́ bí ohun tí Ṣùbẹ́rù sọ ní o. Àdéhùn láwájá àjọ tẹ̀ládéhùn ni kò ní rí báyìí o àìtẹ̀ládéhùn náà ni mo jẹ́ kí bàbá ọlọ́ba ní kàkọ́ ya nǹkan mímọ́ yín lọ́wọ́ o. Àdéhùn wa nígbà náà ni pé tẹ́ ẹ bá ti gorí àpèrè gbogbo tó bá ṣe tó ń dààmú wa l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn ẹ̀jú rẹ o. Kábíyèsí bá ti dé bẹ̀rẹ̀ láti bàbá rẹ̀ àgò wọn lè jẹ́rìí sọ́dọ̀ tó mọ̀ sọ yìí táwọn gan náà ti fún wa sùúrù pé tí kábíyèsí bá ti dé wọ́n yẹn ju gbogbo tó wà lẹ́yìn
a ní sùúrù kábíyèsí dé ìgbà tí ó tún yá ó tún bẹ̀rẹ̀ sí mọ bẹ̀wá ẹ lórí ní sùúrù kí bá kábíyèsí fi gbọ̀pá kábíyèsí gbọ̀pá tán a tún wá fẹ́ mọ̀ ti sọ́dọ̀ àwọn ọlọ́pàá olórí burúkú wò nù kábíyèsí ó tún wá nílùú ó sún wá nílùú ẹ̀ ń sún wákàngiri o kì í sáwọn náà sún wákàngiri mọ́ yẹn lẹ́ ń sún wákàngiri o dọ́là ṣe ń bẹ lẹ́nu yín o tẹ́ ẹ̀ bá tó àṣẹ pa fún wa ní kẹ́sẹ́ ká sọ́gun mọ́ pẹ́tọ́ àṣẹ ò ṣe é pa o. níta bá ti fún wa full support táwọn bá ti wo gorí oyè àwọn abáyín yọ ìmáàmù ló ṣe já sí pé àwọn mùsùlùmí kan wọ́n sọ̀pọ́ọ̀tì wọn láti lè di ọba láti lè bá wọn yọ ìmáàmù gẹ́gẹ́ bí ohun tí Sùbẹ́rù sọ. bàbá wa Ajanbadan nǹkan ò ní ṣàlàáfíà yín ẹ wá bí wọ́n léèrè so tó bá já sí pé bàbá wa Jagungbadé ìtànà ló ṣíwájú bàbá wa Mufasiru àná kú definitely àbòsí ni wọ́n ń ṣe ọ̀rọ̀ yẹn ò sí ńlẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí bàbá wa tòní dé ni wọ́n dọ́rọ̀ yẹn lẹ̀ ó yẹ kẹ́ ẹ lè bí wọ́n léèrè bẹ́yẹn lára pọ́ìntì tí mo tún fẹ́ mú fún yín nù bàbá wa Ajanbadan nǹkan ò ní ṣàlàáfíà yín torí a máa ń gbádùn fíìmù yín púpọ̀ tán bá ti lò yín nù fíìmù báyìí adẹ́rìn pòṣónú la mọ̀ yín sí. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ṣọ̀fọ̀ tó pé ọ̀tọ̀ lẹ́jọ́ tẹ́ wàá rò fún wa ó mi ṣàṣègòṣì ní jẹ́mi ẹ̀ bá wọn ṣèkà oore ni wọ́n ṣe ń wọ́n ní ṣèkà bí ẹ bá dìbì ìpàdé dọ̀hún o kò sí wàhálà abẹ́rẹ́ kẹ̀kọ́ aṣọ. kò sì yẹ kí a máa wá rí ìbànújẹ́ látara yín ọlọ́run ò sì ní bá yín nú jẹ́ ni mo ṣe sọ pé téèyàn bá máa jọ́ ṣaka kó jọ́ ṣaka kó bá máa jó ṣoko kó jó ṣoko ọ̀ṣáká ṣogo kò yẹ ọmọ èèyàn ẹ̀rẹ́ kí n wá play fídíò kan lẹ́ẹ̀fì mọ̀ pé ṣé mùsùlùmí ni wọ́n ń jà fún ni àbí wọ́n ń jà sápò ara wọn ẹ wo fídíò tọmọ yìí ṣe. kálíwájú music mùsùlùmí ni wọ́n wá kọ́ mọ́ṣáláṣí wọ́n wá fi ìmáàmù kan jẹ àwọn ni wọ́n ní mọ́ṣáláṣí ilẹ̀ tí wọ́n ní àwọn ni wọ́n ní ilẹ̀ tí wọ́n fi kọ́ sí àwọn náà ni wọ́n ní àwọn náà ni wọ́n kọ́ fúnra wọn tí gbogbo ayé sì mọ̀ pa àwọn ni wọ́n ní. tó àbá yẹn wá kú èmi tí mo jẹ́ ọmọ mi ni mo jogún gbogbo ohun tí wọ́n ní properties àti mọ́ṣáláṣí o àti gbogbo everything tí wọ́n ní èmi ni mo jogún ẹ̀. ẹ sọ fún mi ṣé tó bá wù mí mi lè ní mọ́ṣáláṣí yẹn o mi lè lò mọ́ mo fẹ́ wó dànù tí n bá sọ bẹ́ẹ̀ ta ni wọ́n bá ń bá ládàá bá ń kú bá balẹ̀ ta ni wọ́n bí dáa tí ò ní kí n má sin tó bá wù lórí ilẹ̀ bàbá mi tí mo jogún. ẹ rí pọ́mọ̀ ìsọdún fídíò ẹ pé tó bá yẹ bàbá òun ló kọ́ mọ́sálásí kí ni kò lè dọ́là kí òun ní kò mú mọ́ òun lè wó dànù ṣé mùsùlùmí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde bàbá wa Ajanbadan tí kì í bá ṣe pé òun tó fẹ́ jẹ but kò lè dùn mí fún mo rí pé nígbà tó ṣe program tó ń tọrọ fóònù pé fóònù tóun ń lò kó dáa kán ra fóònù fóun. small phone ní ẹ̀hún rèé kájírí small phone ni mo fi ń gba call a sì gbọ́dọ̀. so kò lè jẹ́ kó dùn mí so bàbá wa Ajanbadan bàbá wa Maruf Ajanbadan ó yẹ kẹ́ ẹ bá wa fèsì sọ̀rọ̀ yẹn náà sà lẹ́yìn yẹn sà bàbá wọ́n tún wá sọ tẹ́ bá tún wá wo program tọmọ yìí ṣe ẹ rí i pé kristẹni kan wọ́n ń pe bọ̀bọ́ yẹn ní Emmanuel Adé òun ló ń sponsor bọ̀bọ́ yìí torí ó ti pe èmi láti sponsor kí n lè dákẹ́ lórí ọ̀rọ̀ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ mi ìdálóhùn ni mo play voice ẹ̀ sáyè ní ìdálóhùn nítorí pé èmi ò ní síndí àbòsí ìtẹ́mi wà lórí ẹ̀ ní pé Islam ò gbọ́dọ̀ bàjẹ́ ìtẹ́mi wà lórí ẹ̀ ní pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àáfàá tèmi ni kò gbọ́dọ̀ bàjẹ́ fún. bàbá wa Ajanbadan ẹ tún wá sọ pé kí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kó withdraw case inú mi wá dùn ẹ wá ní àwọn ò tún lè withdraw case o nítorí pé tí wọ́n bá withdraw case wọ́n ti mọ̀ pé wọ́n lè yọ àwọn. kí ló tí máa mú withdraw ẹjọ́ ọba ẹjọ́ tí wọ́n pe ọba kí ló tí máa mú withdraw rẹ̀ kúrò ní court ìmáàmù lè withdraw torí máàmù fẹ́ fún yìí lẹ̀. ìmọ̀ọ́mù sì fẹ́ fi oyè ìmọ̀ọ́mù sílẹ̀ ẹ ṣe púpọ̀ bàbá ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ tó dáa ni tẹ́ bá ní kí wọ́n withdraw case ṣe mọ̀ pé ẹjọ́ yẹn máa padà sáàfin ẹjọ́ tẹ́jọ́ bá padà sáàfin àwọn wo ló fẹ́ dájọ́ láàfin ṣe báwọn bàbá wa ààrẹ àgọ́ ni ẹ̀yin ta ni bàbá wa ààrẹ àgọ́ wà bàbá wa kábíyèsí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí kò sí nǹkan kan tó kan bàbá yìí
àmọ́ nítorí pé àwọn bàbá kan ti wà láàfin yẹn tí wọ́n bóyá wọ́n kórìíra àmọ́ bóyá torí pé mọ́mù Ògbómọ̀ṣọ́ sọ pé àwọn kan ti kó wálé ní bí ọdún bíi 8 sẹ́yìn torí pé wọ́n fẹ́ di ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. àmọ́ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ gbà tó níṣẹ́ ẹ̀ lọ́wọ́ kó máa dààmú kiri tó bá jẹ́ tiẹ̀ Ọlọ́run á ṣe fún lọ́lọ́run ṣe fún o. so tábà wá sọ pé kí mọ́mù Ògbómọ̀ṣọ́ lọ withdraw case both ilé Ayélára and lọ́rọ̀ ààfin, tábà ní kán withdraw case ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àjọ bira wa léèrè ta ló máa dájọ́ láàfin tí wọn ò ní padà yọ wọn lóòótọ́. so in tó bí pé ẹ dájọ́ nìkan ló ní final say lọ́wọ́ lórí ọ̀rọ̀ àárín yẹn lèmi ò ṣe lè sọ wípé kémi náà fún wọn lá advice bẹ́ẹ̀ pé kí wọ́n withdraw case. bàbá wa Maruf Ajanbadan Ọlọ́run níjó bàjẹ́ fún yín, ẹ tún sọ statement kan sà. kí ni statement náà ni wípé ìmọ̀ọ́mù pé kán withdraw pé kán fi ìmọ̀ọ́mù lẹ̀. tó sì ṣe pé náà ni ìmáàmù náà bílífò jẹ ìmáàmù lé lórí wàhálà gbogbo ọ̀rọ̀ wọn yẹn jù ṣèmọ́lọ̀ ni gbogbo wa jẹ́ jọlá gbìjà tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run ni gbogbo wa lájọ ń gbìjà kálukú ju tó mú lọ́wọ́ lẹ̀ lágbájá ló lẹ́tọ̀ọ́ sí tàmọ̀dò ní káwọn ará iná ló jùlẹ̀ kí ìmáàmù ló ju ìmáàmù yẹn lẹ̀. pé kí wọ́n fi ìmọ̀ọ́mù yẹn lẹ̀ kán kan jù ú lẹ̀. bàbá Ọlọ́run níjó bàjẹ́ fún yín. tẹ́yìn gbogbo ayé tẹ́ ẹ bá fẹ́ wo kí ni tó ṣẹlẹ̀ gangan, ṣé bí ń pa ìmọ̀ọ́mù ni, ṣé yà ń jẹ ni, ṣóṣì ń ta ni, abẹ́ rò pé tí mọ̀ọ́mù bá fi mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ yẹn lẹ̀ lónìí ẹ rò pé tiẹ̀ ti tán, wàhálà ìgbà yẹn la yóò padà mọ́ dáadáa. àmọ́ mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń tọ́jú fúṣọ̀ ni. bàbá wa Ajanbadan oyè mọ́ọ̀mù tẹ́ bá sọ pé oyè mọ́ọ̀mù kí ló wà ń bẹ̀ kò sí nǹkan kan bẹ̀ lóòótọ́, àmọ́ mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ń tọ́jú fúṣọ̀ àwọn ọmọ wọn. tí ẹ bá ní kí wọ́n fi oyè mọ́ọ̀mù yẹn lẹ̀ lónìí táwọn náà gbà tí wọ́n sọ̀rẹ́ńdà láì ṣe pé kọ́ wá sọ̀rẹ́ńdà ẹgbẹ́ àjọbìnrin wa léèrè ibo ni àwọn ọmọ wọn máa kílèmù lọ́la pé wọ́n jọmọ ìlú ibo. ṣé ẹ fẹ́ bá ti ran wọn jẹ́ ni lẹ́ṣẹ̀ ní kán fi mọ́ọ̀mù lẹ̀. bàbá wa Ajanbadan nǹkan ò ní ṣàlàáfíà yín, ṣé ẹ fẹ́ bá ti ìran wọn jẹ́ lẹ́ṣẹ̀ máa ní kán fi mọ́ọ̀mù lẹ̀. torí tán bá fi mọ́ọ̀mù lẹ̀ ibo làwọn ọmọ wọn fẹ́ kílèmù, wọn lè kílèmù Abẹ́òkúta tí mọ́ọ̀mù gbé, wọn lè kílèmù Bàdágìrì tí mọ́ọ̀mù gbé. ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n mọ̀ ní ilé wọn, náà mọ̀ ní family house wọn, náà mọ̀ níbi táwọn ti jáde wá táwọn ti ṣẹ̀ wá. ṣé tí wọ́n bá fi mọ́ọ̀mù yẹn lẹ̀ definitely wọn ò ń ṣọmọ ìlú lẹ fẹ́ sọ yẹn, wọn ò ń ṣọmọ inú ilé lẹ fẹ́ sọ yẹn. ọmọ ìlú bo ni kí wọ́n claim, ọmọ ìlú bo ni káwọn ọmọ wọn wá sọ pé wọ́n jẹ́ lọ́la. ṣebí irú ẹ̀ ló ń fẹ́ ṣẹlẹ̀ nígbà tí àwọn igun kábíyèsí ní kí bàbá wa kábíyèsí wọn ń ṣe ọmọ ilé wọn o, wọn ń ṣe ọmọ ilé wọn o. ẹ rí i pé wọ́n gbọ́rọ̀ yẹn lọ kóòtù because nígbà tẹ́ bá ní bàbá wa kábíyèsí ń ṣọmọ inú ilé yín ẹ wá jẹ́ àjọ bíra wa léèrè ibo ni káwọn ọmọ wọn kílèmù lọ́la. ṣébi tán bá wà ní kán wá kílèmù ni. èyí tẹ́ ẹ ṣe tí Babangida táwọn ọmọ Babangida ò lè wá kílèmù ló Ògbómọ̀ṣọ́ mọ́ tán fi jókòó síbi tí wọ́n wà. bàbá wa Ajanbadan mi ò ẹ wo ọ̀rọ̀ yẹn sí ẹ jẹ́ àjọ gbé yẹ̀wò. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé kí mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ṣe bí kò ju ìmọ̀ọ̀mù lọ, ó ju ìmọ̀ọ̀mù lọ o. torí pé fúṣọ̀ ni bàbá wa ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ tán fúṣọ̀ wọn ni wọ́n ń tọ́jú lọ́wọ́ o, fúṣọ̀ àwọn ọmọ wọn. ibo ni káwọn ọmọ wọn kílèmù lọ́la, ibo ni káwọn àbúrò wọn kílèmù lọ́la. abẹ́ mọ̀ wípé tí wọ́n bá sọ pé wọn ò ṣe ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ yẹn mọ́ láì ṣe pọ̀rọ̀ kóòtù, ẹ mọ̀ wípé ó ti di wípé kí wọ́n sọ wípé ẹ kò ń ṣọmọ inú ilé mọ́nù, kò bẹ́ẹ̀ ni kò ń ṣọmọ Ògbómọ̀ṣọ́ mọ́ gẹ́gẹ́ bí àwọn kan ti ń wí. ibo wá ni káwọn ọmọ wọn kílèmù lọ́la, ṣé ẹ fẹ́ ba ìran wọn jẹ́ ni. àbẹ́ mọ̀ pé ìran ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ lòun náà ń tọ́jú lọ́wọ́, kì í ṣe pé ebi ń pa. gbogbo àwọn tó ń sọ wórówóró kìtà ló mọ̀ rí nǹkan ẹ lọ wo ìgbà tó ti create YouTube channel. ṣé kò ṣáà ti ju ọdún mẹ́ta lọ
tí wọ́n bẹ̀rẹ̀ ìyẹn tí wọ́n ní wọ́n ń ṣe mọ́ọ̀mù ó ṣẹ̀lẹ̀ lọ́dún mẹ́ta ni ẹ lọ sí YouTube channel mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ lọ wògbà tí wọ́n ti create YouTube channel wọn ẹ lọ sí Facebook wọn kẹ́ ẹ lọ wògbà tí wọ́n ti create Facebook channel wọn kẹ́ ẹ wá lọ wo iye ẹ lọ wo àwọn fọ́tò ọbẹ̀ kẹ́ ẹ lọ wo iye tí ìgbà tí fọ́tò yẹn ti wà àwọn wáàsí wọn tí wọ́n ti ṣe tipẹ́tipẹ́ ẹ lọ wo iye ìgbà tí wọ́n ti ń ṣe é bọ̀ ṣebí lórí wáàsí ìnáwó yẹn ni àwọn ìlú náà ti rí wọn àbí àbúrò Mufasiru àná gbangba ṣáàló ti sọ fáyé báyìí pé ọmọ ìlú ilé wa rèé o ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ rèé o àbí ṣáàlé kọ́ sí mi òun náà rí wáàsí ńgbà náà ni tán fi bẹ̀rẹ̀ sí ní mú mọ́mù Ògbómọ̀ṣọ́ kiri pé mọ́mù Ògbómọ̀ṣọ́ rèé o ìmọ́mù Ògbómọ̀ṣọ́ àlékọ́sì mi á pè mọ́mù Ògbómọ̀ṣọ́ lóru ńgbà pé máa bọ̀ ńlé á pè wọ́n láàárọ̀ wọ́n á pè wọ́n lálẹ́ àwọn náà mú wọn kiri bàbá wa Ajanbadan gbogbo àwọn nǹkan tá a bá sọ pé ẹ ń sọ kankan pé ó yẹ kéèyàn kọ́kọ́ wú igi ó yẹ kéèyàn kọ́kọ́ wú igi kí lẹ pè náà ó yẹ kéèyàn kọ́kọ́ wú igi ọ̀tẹ̀ kéèyàn tó gbin igi ìfẹ́ igi ọ̀tẹ̀ tẹ ní ká wú ìgbà míì ń bẹ ẹlòmíà lóun fẹ́ wú igi ọ̀tẹ̀ ni o gbogbo bó ṣe lè ń kó lóun fẹ́ wú igi ọ̀tẹ̀ yẹn tó ìtàkùn ò ní jẹ́ kí igi ọ̀tẹ̀ ó wú tán o bàbá wa Ajanbadan ìtàkùn kò ní jẹ́ kí igi ọ̀tẹ̀ ó wú tán àwọn èèyàn ṣẹ̀ máa lọ pé búdòsà pé bá mi wú igi ọ̀tẹ̀ tí gbòǹgbò kò wá sẹ́ni tó lè wú igi ọ̀tẹ̀ tí gbòǹgbò tó ju adájọ́ lọ ó dìgbà tá adájọ́ bá sọ pé nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí ni ìgbà ńlá ṣe wàá mọ̀ pé ṣé lóòótọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mọ́mú àbí kì í ṣọmọ Ògbómọ̀ṣọ́ ṣọmọ nulé ni àbí kì í ṣọmọ nulé eléyìí ti kọjá pé withdraw case ti kọjá wípé kó fi mọ́mú lẹ̀ ṣé bàbá wa Ajanbadan tó bá jẹ́ yín ń kọ́ kan sọ pé ẹ̀ ń ṣọmọ ilé ẹgbẹ́ra ẹ̀ sí position ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ yìí kí wọ́n wá sọ pé ìmọ̀mù kan wá sọ fún yín pé ẹ̀ kì í ṣọmọ inú ilé lọ́rọ̀ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ yìí bàbá wa Ajanbadan ẹ jọ̀ọ́ kí lẹ́yìn náà máa ṣe máa fi lo oyè yẹn lẹ̀ ni àbẹ́ mọ̀ pé tẹ bá ti foyè yẹn lẹ̀ automatic ẹ ti fìlú yẹn lẹ̀ lẹ́sọ yẹn so ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ń tọ́jú fúṣọ àwọn ọmọ ẹ̀ ni kì í ṣe tó fẹ́ jẹ kì í ṣe pé bí ń pa o ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ wà ó lè wá kún ní ìsìn àmọ́ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ti ń lu ọlá ẹ̀bọ̀ táwa ti mọ̀ ti pẹ́ ẹ lọ sábẹ́kúta ẹ lọ béèrè ìgbà wo ni ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ti ń lu ọlá bọ̀ ẹ lọ béèrè lábẹ́kúta táwa ti mọ̀ o tó ti ń lu ọlá ẹ̀bọ̀ táyé ti mọ̀ tí gbogbo Abẹ́òkúta mọ̀ pé èèyàn wà lábẹ́kúta so kì í ṣe pé ìgbà tán dógbómọ̀ṣọ́ ni ìràwọ̀ yẹn tún jáde dáadáa torí déédéé bọ́ ti ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n ń sọ̀rọ̀ lábẹ́kúta àmọ́ nígbà tí ń já sí pé nígbà tí ń já sí pé wọ́n dé Ògbómọ̀ṣọ́ ni gbogbo ẹ̀ wá tàn dáadáa bàbá wa Maruf Ajanbadan bẹ́ẹ̀ ṣe sọ pé tọba lẹ́yìn ṣe náà làwa náà ń ṣe tọba bàbá wa mọ́mù Ògbómọ̀ṣọ́ tọba ni wọ́n ń ṣe dọ́jọ́kọjọ́ àwọn èèyàn ni wọ́n dàárín wọn rú ìmọ̀mù tán fi jẹ láàfin gbogbo ẹlú lèmi lè fi sọ bàbá wa kábíyèsí Orúmọgẹ̀gẹ̀ kábíyèsí wọ́n fẹ́ràn ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ju bẹ́ẹ̀ lọ di bí mo ṣe ń sọ̀rọ̀ bàbá wa kábíyèsí nífẹ̀ẹ́ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ torí tí wọ́n bá nífẹ̀ẹ́ wọn ni àìmọye ìgbésẹ̀ míì tí wọ́n ti gbé àmọ́ nítorí wípé àwọn ẹni yìí ni wọ́n fẹ́ máa kó bọ́wọ́bọ́wọ́ bọ bàbá lọ́wọ́ bàbá wa ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ wọ́n ní àwọn nìkan ni bàbá wa kábíyèsí tí wọ́n mú lọ sí personal sitting room wọn ẹbí àbíbù léèrè ṣé ó lu ọ personal sitting room bàbá wa kábíyèsí rí lẹ́ẹ̀fì mọ̀ pé bàbá wa ọba kábíyèsí Orúmọgẹ̀ kábíyèsí wọ́n nífẹ̀ẹ́ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ àmọ́ kùdìẹ̀kùdìẹ̀ yìí kò sẹ́ni tó lè yanjú ẹ̀ tó ju àwọn adájọ́ lọ torí tán bá gbé wá sáàfin tí bàbá wa kábíyèsí bá ní báyìí náà wọ́n fẹ́ àwọn olóyè tán bá ti sọ pé òun ò fẹ́ bẹ́ẹ̀ kò sí ní ta fẹ́ ṣe o bàbá wa Ajanbadan tí mọ́mù Ògbómọ̀ṣọ́ bá sọ pé àwọn fi mọ́mù lẹ̀ ibo ni káwọn ọmọ wọn kílèmù lọ́la tó bá jẹ́ yín kọ́ ibo lẹ àwọn ọmọ tí yín máa kílèmù lọ́la ṣé Abẹ́òkúta náà máa kílèmù ṣé Bàdágìrì náà máa kílèmù níbi tán gbé
so kò síbi tí wọ́n mọ̀ tí wọ́n dẹ̀ ń sọ pé ilé wọn tó ju Ògbómọ̀ṣọ́ lọ tó ju ilé Ayélára lọ, ibo ni kí wọ́n wá kílèmù lọ́la. Ẹ jẹ́ àjọ gbé sí làákàyè. Torí ẹ̀ lèmi ò ṣe lè sọpọ́ọ̀tì pé kí wọ́n fi oyè ìmáàmù ńlẹ̀, torí wípé kí ni fúṣà àwọn ọmọ wọn ni wọ́n ń build, kì í ṣe wípé nítorí tó fẹ́ jẹ. Ẹni tó lè kàwé kó tó di ìmáàmù ló ti gba masters, ló ti ń ṣe PhD lọ́wọ́. Kábà sọ pé bóyá owó ìlú ló fi rán rẹ̀ nílé ìwé. Ẹ jẹ́ àgbé sí làákàyè. Bàbá wa Ajanbadan ẹjọ́ ẹ jẹ́ kó kàn wọ́n lára, ẹ bá mi ṣí ẹ̀ kó kàn bàbá wa Maruf Ajanbadan lára. Àwọn pọ́ìntì mo fẹ́ kẹ́yìn náà bá mi fi gbé yẹ̀wò. Nínú Ajagungbadé, bàbá wa Ajagungbadé ìtànà tí wọ́n kú àti Mufasiru àná, ta ló kọ́kọ́ kú náà méjèèjì? Tó bá wá já sí pé bàbá wa Kábíyèsí ni wọ́n kọ́kọ́ jáde láyé, definitely lẹ́yìn ìgbà tí bàbá kú òun ni iná tẹ́ dé. Torí ìgbà yẹn ni Ṣùbẹ́rù sọ wípé òun gbọ́ tí Síkírù àti èèyàn kan sọ wípé kì í ṣọmọ inú ilé àwọn lòun ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ petition. Àkọ́kọ́ nù. Ẹlẹ́nkejì, kẹ́ ẹ tún bá wa bí wọ́n léèrè wípé tẹ́ ẹ ní kan withdraw case. Withdraw case yẹn máa nágbára díẹ̀. Ó dìgbà tí agreement bá wà lórí ẹ̀. Because tí ó bá sí agreement lórí ẹ̀, tán bá withdraw case, tán bá yọ wọ́n, tá bá ní wọ́n máa gbé ọ̀rọ̀ yẹn padà sáàfin pé ààfin ni wọ́n ti padà dájọ́ yẹn, àwọn wo ni wọ́n wà pẹ̀lú ìmáàmù láàfin tí kì í ṣe àwọn tí wọ́n ti wà pẹ̀lú àwọn tààrà bí? Báwo ni ẹjọ́ ṣe máa ṣe dá? Báwo náà ṣe máa dájọ́ òdodo ń rubẹ̀? Èyí tó wá parí ẹ̀ ní pé ẹ bá wa bí wọ́n léèrè wípé tí wọ́n bá yọ ìmáàmù àbí tí ìmáàmù step down, tí wọ́n sọ pé àwọn òṣì tán step aside pé àwọn ò ṣe ìmáàmù mọ́, ibo ni káwọn ọmọ wọn kílèmù lọ́la? Ṣé káwọn ọmọ wọn kílèmù wípé ọmọ Abẹ́òkúta làwọn ni, àbí kán kílèmù pé ọmọ Bàdágìrì làwọn? Ṣé bọ́mọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n pera wọn lọ́la? Ẹ jẹ́ àjọ bira wa léèrè. Nígbà tí ìmáàmù bá ti step aside, definitely ìmáàmù ń ṣọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́ ń sọ yẹn. Abẹ́mọ̀ túmọ̀ ẹni. So definitely ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣọmọ kò ń ṣọmọ inú ilé Ayélára, kì í ṣọmọ Ògbómọ̀ṣọ́ ló ṣe step aside torí ó ti rí pé wọn ò ń ṣọmọ ilé. Kò ju bẹ́ẹ̀ lọ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń build future àwọn ọmọ ẹ̀ ni. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń tọ́jú future àwọn ọmọ wọn ni. So kì í ṣe pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó fẹ́ jẹ ló torí ẹ̀ ṣe takú sí oyè ìmáàmù. Ọlọ́run níjó bàjẹ́ fún wa. Bàbá wa Maruf Ajanbadan, ẹ kú àtúnṣe, ẹ kú àtúnṣe, ẹ kú àtúnṣe. Tọ́ba ní gbogbo wa ń ṣe lé ọjọ́kọ́jọ́, kò sẹ́ni tó kórìíra ọba, kò sì sẹ́ni tó ń bọ́ bàjà. Gbogbo ìta ń ṣe yìí kò sí tó ń jẹ ọmọ ìran náà tẹ̀ ń bẹ̀ o. Wọn ò dá náà tẹ̀ kankan. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò dá náà tẹ̀ kankan for anybody. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ fi ìyàn joyè tán rí pé ó máa fìtì wọn nínú sáfíìsì àwọn ni. Ọ́fíìsì wọn ni wọ́n ti fi èèyàn joyè. Kì í ṣe pé wọ́n fi tàbùkù bá ọba, wọn sì fi tako tọ́ba. So kọ́lọ́n kó jọ kó máa ṣàlàyé ṣàánú wa. Bàbá wa Ajanbadan kò ní bàjẹ́ fún wa. Bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus, ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́, ṣéwù, Ọlọ́run níjó bàjẹ́ fún yín, kò sì ní bàjẹ́ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tá ń gbọ́rọ̀. Pé kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó step aside kò possible, torí pé kí ni tẹ́ bá ní kó step aside, ibo ni káwọn ọmọ wọn ó kílèmù lọ́la báwọn jẹ́ ọmọ ìlú Bó? Ṣọ́mọ ìlú tiyín nìkan náà jẹ́ ni, àbí ọmọ ìlú Abẹ́òkúta, àbí ọmọ ìlú Òṣogbo? Ibo ni kí wọ́n pera wọn nígbà náà? Ẹ jẹ́ káwa náà ká gbé sí làákàyè sà. Ọlọ́run níjó bàjẹ́ fún wa. Salamu alaikum.